Ayeye ọdún òmìnira gbéra sọ nílùú Ipobe níbi tí ogunlọ́gọ̀ àwọn lẹ́ẹ̀kan ti wà ní ìkàlẹ̀ láti kópa níbi ayẹyẹ ọdún òmìnira náà lábẹ́ àkóso olóyè Lamidi Odùṣínà alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe tuntun pẹ̀lú gómìnà ti ìpínlẹ̀ Plateau olóyè Kọ̀gblévi Delolisa èyí tí wọ́n fi àǹfààní sílẹ̀ láti gbé òdòdó ẹ̀yẹ lọ síbi tí àwọn tó jà fìtàfìtà fórílẹ̀-èdè yìí níbi tí wọ́n ṣe àyè wọn sí èyí tá à ń pè ní mọ̀nìmọ́ ọmọ lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀ níbi tí àwọn lẹ́ẹ̀kan ti wà ní ìkàlẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn àjọ tó mójútó ẹ̀ṣọ́ aláàbò ojú pópó lẹ́lẹ́kàjẹ̀ka ni wọ́n yọjú sí ibi ayẹyẹ yìí láti bọ́dà ìdí ìrókò àtàwọn ibòmíràn lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá bá wọn ṣe ọdún ọ̀hún lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀ alága ìjọba ìbílẹ̀ olóyè Lamidi Odùṣínà ṣe lálàyé níbi tó ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìgbésẹ̀ tóun ní lọ́kàn láti gbé ní kété ìgbà tóun gba òpá àṣẹ láti máa darí ìjọba ìbílẹ̀ yìí ló ti wà látìgbà tí ó ti pẹ́ ó sì wá rọ ará ìlú pé kí wọ́n gbìyànjú láti máa sanwó àbùdá sápò ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe àtowó orí kó lè bá jẹ́ àǹfààní fún ìtẹ̀síwájú iṣẹ́ táwọn fẹ́ ṣe náà ẹ gbọ́dọ̀ tí olóyè Lamidi Odùṣínà tó sọ. mo ṣàlàyé náà mi ọ̀fọ̀ ní ọdún yà ń ṣe yìí àwọn kan ló fu ẹ̀mí wọn ni wọ́n fura òmìnira náà fún wa ìjọ òní a kò ní mú líjọ́ ìṣọ̀fọ̀ ní ká máa yọ̀tẹ́ àmọ́ àgbọ́dọ̀ mú líjọ́ ọ̀fọ̀ ní fúkà wọnú ara wa ká ní lọ́kàn ọ̀fọ̀ ní iṣẹ́ kan làwọn kan ṣe láti mẹ́rìndínláàádọ́rin ọdún ìyẹn òyìnbó ń pè ní 66 ans àgbọ́dọ̀ múra ọ̀fọ̀ ní ká tẹ̀síwájú ni ká tẹ̀síwájú nínú ọjà wọn jà yà fún gba òmìnira ìjà wa fẹ́ jà ní ìṣèlú ọ̀fọ̀ ní ká gbára wa kó lọ́wọ́ àìní ká gbára wa kó lọ́wọ́ àìríjẹ ká gbára wa kó lọ́wọ́ ìdàgbàsókè ìlú wa kó má gúnrégé ká bẹ̀rẹ̀ iṣẹ́ ó bẹ̀rẹ̀ látẹnu òní mo sì ń fún dájú ọ̀fọ̀ ní ìjọba ìbílẹ̀ Ipobe iṣẹ́ àfẹ́ṣe àkọ́bẹ̀rẹ̀ lérí lotissement Ayeye Ìtàtíngà àti Tàlàlà àtọ́ àmúrakà nítorí lọ́wọ́lọ́wọ́ àwọn ilé olú ìlú Plateau àmọ́ ètò ọrọ̀ ajé Ipobe àpò ìjọba ìbílẹ̀ Ipobe ọ̀dọ̀pọ̀ ní àpò náà ó fẹ́ fúyẹ́ lọ́la ọ̀fọ̀ ní ìwọ̀n yẹ fún gbogbo wa kájọ pé pọ̀ ká kó sínú àgbá náà a kò kó sí ní fàsìkò yìí ká fún sọ fún gbogbo àfọ̀ ní iṣẹ́ ìjọba tiwantiwa kì í ṣe iṣẹ́ alága ìbílẹ̀ ìjọba tẹ́ kì í ṣe iṣẹ́ kánsílọ̀ wọn iṣẹ́ gbogbo wa ni gbogbo tọrọ ọkàn èjì yóò yẹ ká mú jáde fáwọn ká lè lo ká fi ṣe ìjọba ńbẹ yìí ni o n kò ṣàkọ o ẹ dákun ẹ gbábìrì kẹtọ wa fún ọdún méje náà àbá padà débi gbogbo aká máa pàtẹ́wọ́ ni ọdún náà yàgò fún gbogbo wa ṣe o. lásìkò tí gómìnà ti ìpínlẹ̀ Plateau ń sọ̀rọ̀ olóyè Kọ̀gblévi Delolisa ṣe lálàyé lójúgbòrò àwọn tó wà ní ìkàlẹ̀ ńbẹ̀ nípa ti ìjọba àpapọ̀ tí wọ́n gùnlé láti jẹ́ kí ohun gbogbo kó wá sí ìmúṣẹ ó sọ̀rọ̀ nípa àwọn tí ìjọba ti ṣe fún ìdẹ̀kọ̀rá ìlú ní kété ìgbà tí wọ́n ti gorí àga ìṣàkóso lábẹ́ àkóso ààrẹ tuntun èèyàn olóyè Rọ̀mí Àdẹ̀wàdá yìí pẹ̀lú ìjọba rẹ̀ ti ń bá lọ. bẹ́ẹ̀ bákan náà ni gómìnà tó wá ṣe àlàyé níbi tí gbogbo àwọn èèyàn ti wà ní ìkàlẹ̀ láti sọ nípa àwọn ọ̀rọ̀ tá a lè gbé gbà lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àtàwọn nǹkan mìíràn eléyìí tí ó tún jẹ́ ibi tí ọ̀rọ̀ ajé ó máa gbà wọ ìpínlẹ̀ Plateau tí ó sì máa jẹ́ àǹfààní fún ìjọba àpapọ̀ láti ràn wọ́n lọ́rùn fún iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. ó rọ̀ ará ìlú pé kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba òun kí àwọn lè ṣe àṣeyọrí àti àṣeyege lẹ́nu iṣẹ́ náà lẹ́yìn tí ó kí gbogbo àwọn tí wọ́n kúrò ní ilẹ̀ Nàìjíríà tí wọ́n wá bá wa ṣe ọdún ní ìpínlẹ̀ Plateau ní ọ̀rọ̀ eléyìí ti jáde látẹnu ẹ̀. àwọn wá láti ìlú Nàìjíríà láti wá darapọ̀ mọ́ yín bí adẹ̀jẹ́ òṣìṣẹ́ agbófinró tó ń ṣe àjọṣepọ̀ láàrin ìlú yín àti ìlú Nàìjíríà ajé àwọn tí ó ń ṣiṣẹ́ ní bọ́dà a fi àsìkò yìí kí permanent secretary wa tó jẹ́ committee tó ṣe alágbàtẹ̀rù bá ṣe débí gbogbo ìgbà pátá la máa ń gbà lérò pé ká wà láàrin yín because à ń láti kí àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwa amúlégbè yín tó jẹ́ Nàìjíríà a dúpẹ́ pé àjọṣepọ̀ yẹn ń lọ síwájú ìyẹn náà ló dùn wá nínú la ṣe wà ń bí lónìí a kí gómìnà wa kú oríire a rí gbogbo wa tá a tú jáde tú yàyà láti wá darapọ̀ mọ́ àjọyọ̀ náà a kí ẹ̀yin lọ́balọ́ba wa
akẹ́yìn olóṣèlú Ọlọ́run á jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé. Yíyan bí ológun àwọn ọmọ ogun nílẹ̀-èdè wa Benin kò lóǹkà eléyìí tí wọ́n yọjú láti yan bí ológun lójú gómìnà ti ìpínlẹ̀ Plateau. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ló fi ohun tí wọ́n ní hàn ní ẹsẹẹsẹ níbi tí àwọn ọmọ ìlú ti pa àtẹ́wọ́ láti fi hàn pé gómìnà eléyìí tí a nílòyè lọ́wọ́ báyìí ó ṣetán láti fi ìfẹ́ hàn sí ará ìlú síwájú àti síwájú sí i. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò wa tún gbé ni wọ́n fi àwọn tó jẹ́ ìlú ogun tó lẹ̀dẹ̀ yìí tí ó ní láti kojú àwọn ibi tí wàhálà bí ìdààmú tí ó bá wọlé sí orílẹ̀-èdè wa ń bí àti nípínlẹ̀ Plateau lápapọ̀. Bákan náà ni wọ́n tún wá ṣe àlàyé síwájú sí i nínú àsìkò tí ohun gbogbo tó ń lọ lẹ́sẹsẹ ni wọ́n ti fi àwọn tó jẹ́ yíyan bí ológun àwọn ọmọ ará ìlú náà hàn fún ohun gbogbo níbẹ̀ láti wáyé. Béèyàn bá dé ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2016 òun láti mọ̀ wípé ayẹyẹ ọdún òmìnira ó búrẹ́kẹ́ sí i síwájú àti síwájú sí i. Ọ̀pọ̀ àwọn olóyè ló wà ní ìkàlẹ̀ níbi tí wọ́n ti ń dunnú lórí ayẹyẹ ọ̀hún tí ó wáyé. Àwọn Yorùbá sọ pé ẹnìkan kì í ròyìn àjò tán ká súnmọ́ ìṣọ̀lá lọ́sọ̀jú iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV ń bẹ̀. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà. Ọ̀sọ́lọ́ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.